àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. gbogbo àwọn onífẹ̀ẹ́ pátákárí ayé gbogbo wọn ni wọ́n kí kú oríire o wọ́n ló kú oríire ìgbéyàwó tó fẹ́ ṣe wọ́n lẹ́yìn ìyàwó ò ní mẹ́ni o èrè náà ni yóò rí níbẹ̀ nítorí pé èrè ni obìnrin jẹ bọ̀ lábọ̀ ọjà ta là ń wí ta là ń sọ Laide Bakare gbajúgbajà tíátà wa là ń wí o wọ́n lóbìnrin náà ti ń palẹ̀mọ́ lé ọkọ ọjọ́ sátidé tó ń bọ̀ ìyẹn ọjọ́ kejì oṣù kejìlá òun lóbìnrin náà yóò dìyàwó lọ́ọ̀dẹ ọkọ rẹ̀ tuntun táwa lọ́kọ rẹ̀ ọ̀hún ìbéèrè tó gba àwọn olólùfẹ́ rẹ̀ ń béèrè nìyẹn o kílódé tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ gan kílódé tí wọ́n fi ń sọ pé kílódé tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ gan tí wọ́n fi ń béèrè pé ta ni Laide Bakare fẹ́ fídíò tóbìnrin náà ṣe àtàwọn àwòrán tó gbé sórí ẹ̀rọjára níbi tí wọ́n àtọkùnrin kan tí wọ́n ti ń lọ́ mọ́ra wọn tí wọ́n ń fẹnu kora wọn lẹ́nu obìnrin náà tún wá kọ síbẹ̀ ó ní kò sóhun tó burú tá a bá fún ìgbéyàwó láàyè ó ní kí gbogbo ayé pátá kí wọ́n wá bóun yọ̀ kí wọ́n wá bóun ṣayẹyẹ ìgbéyàwó ọ̀hún aṣọ ńlá lòun yóò fi ṣe kí ni Laide Bakare pé ó ní ó wà ń bẹ̀ pàtì ohun táwọn èèyàn ríre tí wọ́n fi ní àkú oríire o Laide Bakare fẹ́ ṣègbéyàwó ẹjẹ́ sáré gbé yín débẹ̀ ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Gbénga Òkúfulúrè òun Laide Bakare kọ́kọ́ fẹ́ nígbéyàwó rẹ̀ o tí wọ́n ṣègbéyàwó alárinrin wọ́n sì bí ọmọ kan fúnra wọn lẹ́yìn rẹ̀ lóbìnrin náà tún fẹ́ ọkùnrin olówó òní ìyẹn Babátúndé Orílowó tí wọ́n ń pè ní ATM ọkùnrin méjì làǹtìlanti òun Laide Bakare bú fún Orílowó kó lè pé àárín wọn dàrú ṣùgbọ́n àdó táwọn èèyàn ṣe fún un pé wọ́n nílé ọkọ tó wọ̀ yìí wọ́n ní bẹ́ẹ̀ ni yóò gbó sí kùjẹ́kùjẹ́ wọ́n ní àárín àtọkọ rẹ̀ kò ní dàrú láéláé tó bá jẹ́ bẹ́ẹ̀ pé bó ṣe rí gan-an ni wọ́n ń sọ àwọn náà kí Laide Bakare àkíkú oríire o ìyàwó ò ní mẹ́ni àyíkú gba ló fẹ́ pátápátá tẹ́wọ́n wà kárí ayé pé àkúmọ̀rọ̀ ọdún ayọ̀ lásìn o ọdún náà yóò bá wa láyé ibi tẹ́ ti ń lo tẹ́fí lọ dátà bẹ́ẹ̀ ni ẹ mọ ibẹ̀ lágbára ọlọ́run bá kò ní jẹ́ kó tán bẹ̀ ni àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà ẹ rówó ná ẹ rówó lò pàápàá ẹ̀yin tẹ́ wà lókè òkun wọn à ní fòkun ránṣẹ́ sílé o èrè báyìí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.